Ajala ní òdà. Agbájátà fowórọ̀bọ̀. Amóbọ̀délé tọ́. Ọ̀pọ̀ lóṣò. Wọ́n ní ìyàtọ̀ nínú ajá tọ́mọ̀. Àbíkẹ́, ó dẹ̀ ṣàánú mi. Ṣé ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí ni? Mo nífẹ̀ẹ́ gidi ni, kò ń ṣe ìfẹ́ ẹnu lásán. Natasha ń gbìyànjú. Àwọn ọkùnrin tó ń tẹ̀lé Natasha torí owó ló fi ń tẹ̀lé, ó dẹ̀ ń try láti get good relationship but. Gbogbo wàhálà tó ń ṣe kó gbé mọ́tò wá bílẹ̀ ní gbé mọ́tò wá bílẹ̀ là kò ní sí yẹn bẹ̀. Nígbà dẹ̀ ṣe ń bẹ jo ọ́ìlì mọ́tò ẹ̀, màá dẹ̀ máa bá wọn kankan jo ọ́ìlì tiẹ̀ ṣó yé ẹ. Natasha. Are you trying to tell me that Pufe Femi? Are you mad? O máa arrange time ẹ lọ́fíìsì so that a suit iṣẹ́ ẹ. O máa ṣe púpọ̀ èdèdè ni o. Wàá mójútó ti ilé, wàá dẹ̀ mójútó ti ọ́fíìsì. O ní jẹ́ kẹ́lòmíì gba ojúṣe ẹ̀ ṣe. Wọ́n ló máa ṣe nǹkan ẹ fúnra rẹ̀. Bó ti mú wò látòkè sálẹ̀ Philippine Gucci lélẹ́yìí. Hello, Gucci. Oh. Pronounce it, Gucci. It doesn't matter, baby. Mara. Who are you? Ojú dé gbà mí tí fáwọn tó ní ẹ. Ẹ̀mí rẹ̀ tí edo yìí madam kékeré àti madam àgbà tí edo yìí àwọn àdúgbò pátápátá ẹ̀mí gbogbo yín ọwọ́ mi ló wà. Ọ̀gá ẹ má bínú jàre, ọ̀fun gbẹ mí gan, tí n bá dẹ̀ mú sóbò yìí gan. Wàá kú dànù. Mi ní kú. Àmọ́ ọ̀nà fún mi ó lẹ̀pọ̀, mo lè máa ń láǹfààní àti gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ bá a sọ látàárọ̀. Orí ẹ̀ ti dàrú. A man can never be satisfied. Likewise a woman. Yeah! You can't do that. You can never do that. Ìrúbọ túmọ̀ sí in tí ò rọrùn fún yàn rárá láti ṣe. Ṣùgbọ́n téèyàn ṣe yálà fún òbí, ọ̀rẹ́ àbí ọmọ, kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ lè gbáyé rọrùn. Olóòdé bírí. Bẹ́ẹ̀ni. Ọlábìkẹ́ ló ń jẹ́. Ṣé ìbejì ni ẹni? Mi ò kí ń ṣe bèjì. A jẹ́ pé méjì méjì